ta ní jẹ́ Allah nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Jehovah nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Muhammad nílẹ̀ Yorùbá, ta ní jẹ́ Jésù, Jesus nílẹ̀ Yorùbá. Who is Muhammad nílẹ̀ Yorùbá? Ta mú kolo Muhammad lọ́yọ̀ọ́, ta ní jẹ́ bẹ́ẹ̀? láti wá sọ Yorùbá dáadáa ní ọmọ yẹn ó lókà, bọ̀dọ́ bá ti ń sọ English ó tush, orí wa ò pé Ọlọ́run. Tí òye yẹn dé tí mo bẹ̀rẹ̀ sí ní wòye, mo wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn àdìsí fúnra mi, mo wá ń kà pẹ̀lú làákàyè, pẹ̀lú ọpọlọ ṣíṣí. Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àgbákò ló kúnnú tẹ́pẹ̀ ládìsí àbí Aloquiranu tẹ́pẹ̀ Kùránì. Pèrètè ìjòkó lè jọ tí èdè àṣà tó bá ti lè parun, ìjọ náà ni àpèrètè ìjòkó lè ti parun. Àpèrètè ìjòkó lè jọ́nà ló ti parun. Ẹ lọ kọ́ ọmọ yín kó lè kéwú, àgbákò ni wọ́n ń kó sáwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Àgbákò, ìtàn òfò, ìtàn irọ́ ni wọ́n ń kó sí àwọn ọmọ yín lọ́pọlọ nílé kéwú. Bó ṣe tẹ́ẹ̀kì rẹ̀ ìjọba ó kàn ní Bismillahirrahmanirrahim, pé Bismillah nìkan náà nílò níbi tí agbára Bismillah lè dé. Àyàwó wèrè. Àti kúò ní ayé tí ojú dúdú, tẹ́lẹ̀ máa ta àwọn èèyàn, tẹ́lẹ̀ máa fi búrẹ́dì, tẹ́lẹ̀ máa fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ, tẹ́lẹ̀ máa tọ́ọ̀ṣì ọpọlọ àwọn èèyàn, tẹ́lẹ̀ máa da ọpọlọ àwọn èèyàn rú. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbàgbà, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tó ń tẹ́ láǹfààní látùn ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, àtúpà wa gbọ́dọ̀ kú. Ṣàlàáfíà ni gbogbo gbogbo àmúkí wa ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi amúlẹ́bí lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùbọ̀ oníbú ẹja kìkì ọ̀kàsà nílẹ̀ ẹ̀bẹ̀.